àwọn tó lógo nínú fújì táwọn lè gbàgbé orúkọ wọn. Akademi Abasi ó bẹ́sẹ̀ bàbá kan síbẹ̀ aláwọ̀ níṣẹ́ fíwù ọmọ oko bàbá oko lọ́wọ́ yìí ẹkùn náà ti yàwó ọmọ yìí l'Amẹ́ríkà tó dé Canada ọ̀làwọ̀ aláwọ̀ níṣẹ́ fíwù Adékúnlé. Aláwọ̀ mi máa ń súnmọ́ mi máa ṣe àjíwá ọ̀gá lọ́wọ́ ní ìfújì alájíwá sí mi Alábí ọmọ tìyàwó ànábì gúgúrà onígbógbé ọlọ́run torí di màmá yín àtijọ́ kú gúgúrà ọrùwé. Báyọ̀ bá bọ́ bá lò olùwà sáyidì àkúrẹ́ eré máa ń tẹ́tọ̀ òṣùpá mi sáyidì olórin lòṣùpá sáyidì mọ́ kí ẹ ọkùnrin òṣùpá àkúrẹ́ sáyidì kọrin kan oní rẹ́kọ́dù àtàrà bíbí máa sí o ìbàbá adá wọ́n mi gbòòrò títì òṣùpá mi sáyidì àtàrà bíbí máa sí o òrèṣẹ́ àdìwá.